lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí ó mẹ́hẹ. Àṣírí tí ọ̀kan lára àwọn agbẹnusọ iléeṣẹ́ ààrẹ agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, amòfin Daniel Bwala, àṣírí tó mà tú nípa ìfẹ̀míṣòfò tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà ó mà ti di ariwo, ó sì ti di awuyewuye ńlá pẹ̀lú bí ọkùnrin náà tó ti jẹ́ kó di mọ̀ pé àwọn alábọ̀dé ó wà láàárín àwọn sójà orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ló tún tú àṣírí ìdí tí ètò ààbò tó fi dàrú ní abẹ́ ìjọba àná lábẹ́ olóògbé Muhammadu Buhari, tó fi jẹ́ pé àwọn ológun wọn kò rí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò, wọn ò rí wọn yanjú títí tí olóògbé Muhammadu Buhari tó fi parí ìjọba sáà méjì ọdún mẹ́jọ ẹ̀ tán. Kì í ṣe ìròyìn mọ́ pé nǹkan ìpèníjà tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń kojú jù ní ìṣòro ètò ààbò. Béèyàn bá sì wò ó láàrin oṣù bíi 5-6 kan sẹ́yìn, níṣe ló dàbí pé wọ́n wá ṣí àwọn afẹ̀míṣòfò ni wọ́n ṣí wọn sílẹ̀, tí wọ́n ń fa wàhálà tí wọ́n sì ń da orílẹ̀-èdè yìí láàmú gidigidi. Ṣé béèyàn bá ń tẹ̀lé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bọ̀, èèyàn á mọ̀ pé kì í ṣe èní ní irú ìṣẹ̀lẹ̀ báyìí tí ń ṣẹlẹ̀ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó dé ipò ààrẹ. Ìní ìfẹ̀míṣòfò àti ìjínigbé ló ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ṣùgbọ́n tẹ́lẹ̀ àwọn afẹ̀míṣòfò tó gbajúmọ̀ jù Nàìjíríà táwọn èèyàn kọ́kọ́ mọ̀ ní àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò bíi Boko Haram tó wá padà pín sí ISIS, ISWAP àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n láti bí ọdún 10 tàbí 12 sẹ́yìn, àwọn tó wá ń gba orí mọ́ àwọn Boko Haram lọ́wọ́ tó jẹ́ pé àwọn lòkìkí wọn tán ń da Nàìjíríà láàmú. Àwọn ni ẹgbẹ́ àwọn afẹ̀míṣòfò Fúlàní tí ìjọba fún lórúkọ báńdíìtì. Àwọn eléyìí gbogbo Nàìjíríà pátápátá ni wọ́n wà. Bó ṣe ń jí ọmọdé gbé ni wọ́n ń jí àgbà gbé, bó ṣe ń pa ọkùnrin ni wọ́n ń pa obìnrin. Kódà èyí tó burú jù ni pé bó bá jí èèyàn gbé lẹ́yìn tí wọ́n bá gba owó tabua lọ́wọ́ àwọn èèyàn náà tán, wọ́n tún lè fi ìbínú pa onítọ̀hún tí owó àti ẹ̀mí tí wo méjèèjì tí ó wà wọgbó lọ. Ṣá omi inú ti ń kọ́ ọ̀pọ̀ àwọn èèyàn pé ṣé bó orílẹ̀-èdè yóò ṣe máa bá a lọ nìyí? Ìgbà wo ni ìtura yóò dé? Ìgbà wo lọ̀nà àbáyọ yóò dé? Ìgbà wo gan-an ni àwọn èèyàn yóò gba ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn èèyàn yìí? Àti pé kí ni àṣírí ìdí tó wà lẹ́yìn ètò ààbò tí ìjọba ò fi rí yanjú? Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ nípasẹ̀ Daniel Bwala nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lórí ètò The Link Up podcast, ìní ọkùnrin náà ló ti jẹ́ kó di mọ̀ pé àwọn alábọ̀dé ó wà nínú àwọn agbófinró. Ó ní láìpẹ́ yìí ní sójà kan ló dàwátì tí wọ́n ń wá kiri ní ilẹ̀ Haúsá. Ó ní tí wọ́n rí fún bí ọjọ́ méjì. Ó nígbà tí wọ́n yóò padà rí ìyún sójà tí ó jẹ́ pé báràkì kan tó wà ní ìlú Gaydam ní ìpínlẹ̀ Yobe ló ti ń ṣiṣẹ́. Ó nígbà tí wọ́n yóò padà rí, ó ní àárín àwọn Boko Haram náà ti padà rí tó ń ṣiṣẹ́ fún wọn, tó ń ṣiṣẹ́ alamí tó ń kọ́ wọn ní ìjà ogun. Lélẹ̀ ti fi hàn pé àwọn alábọ̀dé ó pọ̀ nínú iṣẹ́ ológun. Bẹ́ẹ̀ ló tún ní tó ń fa eléyìí tí àwọn ò fi rí àwọn afẹ̀míṣòfò ṣẹ́gun yàtọ̀ sí àwọn agbẹ̀yìnbẹ̀bọ̀jẹ́ tó ń tú àṣírí wọn yìí. Ní lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari, ó níjà wà láàrin àwọn ọ̀gá àwọn sójà o. Ó ní àwọn sójà orí ilẹ̀ àti sójà orí òfurufú Navy àti Nigerian Army. Ó ní ọ̀tá ó wà láàrin wọn débi pé àwọn sójà orí òfurufú wọn á ṣe àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ fáwọn sójà orí ilẹ̀ láti máa bá wọn fi bàálù ja ogun. Tó sì ní gbogbo ìjà yìí ló gbọ́ dé àsìkò ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n tó ní àwọn ṣẹ̀ṣẹ̀ yanjú ẹ̀, tó sì ní gbogbo eléyìí ló ṣe àkóbá ńlá fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn.